mo kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní àti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lálájà ò balẹ̀ pẹ̀lú bí nǹkan bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ojú tẹ fún wọ̀wá ojú náà ní fọ́ etí tẹ fi gbọ́ wa etí náà ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí onílàṣẹ bẹ́ẹ̀ ta tún mú wa sójú mú máwòrán àtẹ́tí ìgbẹ̀yìn tẹ jẹ́ olólùfẹ́ wa fún ti àsìkò yìí orúkọ níròyìn yín kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹyọ ẹja pẹ̀kẹ́lu kókó tí ń bẹ́nu ròyìn fún tàsìkò yìí ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. ààrẹ tó jáwé olúborí ní orílẹ̀-èdè Ghana níbi ètò ìdìbò sípò ààrẹ orílẹ̀-èdè ọ̀hún òun ló ti ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ibùba rẹ̀ l'Àbújá. mo rọ Ọbásanjọ́ àti àwọn adarí tó kù láti gbìmọ̀pọ̀ yọ Tinubu kúrò nípò lọ́dún 2027. àwọn agbébọn ti yìnbọn pa olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ fásitì Nnamdi Azikiwe ti ìpínlẹ̀ Anambra tí wọ́n sì gbé ọkọ̀ rẹ̀ lọ. awakọ̀ oníwàkuwà kan ló ṣe bẹ́ẹ̀ wọkọ̀ pa ọ̀kan lára àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú èyí tí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ báyìí. ẹ wo èmi ò jẹ̀bi ẹ̀sùn tẹ́ ẹ fi kàn mí pé mo jí epo pupa o. arábìnrin kan ló sọ èyí fún ilé-ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó. ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ báyìí. ààrẹ tó jáwé olúborí níbi ètò ìdìbò sípò ààrẹ ti orílẹ̀-èdè Ghana ìyún arákùnrin John Mahama wọn ló ti ṣe bẹ́ẹ̀ ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ibùba rẹ̀ tí ń ṣe olúlulẹ̀ yìí ní Àbújá ní àná òde yìí gẹ́gẹ́ bí ìròyìn èyí tí olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ètò ìròyìn Dàda Olúṣẹ́gun tó fi léde lójú òpó ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter lánàá òde yìí ibẹ̀ ló ti sọ di mọ̀ wípé ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọn ló gba àlejò olùjáwé olúborí ọ̀hún John Mahama ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá ẹ̀wọ̀n ti wípé John Mahama ló ṣe bẹ́ẹ̀ tó gbégbé rókè lẹ́yìn ètò ìdìbò sípò ààrẹ tí ó wáyé ní orílẹ̀-èdè Ghana yóò ní ọjọ́ keje inú oṣù kejìlá èyí tá a lò lọ́wọ́ yìí nínú ètí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe bẹ́ẹ̀ kí olùjáwé olúborí náà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lẹ́yìn tó jáwé olúborí tán nínú àfihàn ọ̀rọ̀ tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ ó sọ di mímọ̀ wípé pẹ̀lú bí ààrẹ náà ti jáwé olúborí inú òun yóò dùn láti jọ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú rẹ̀ kí ìdàgbàsókè tó lámìlaka kó lè wà fún àwọn méjèèjì nínú ètò àjọ ECOWAS tó ń ṣe ti ilẹ̀ yìí ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ náà lọ́hùn-ún wípé ìjáwé olúborí ààrẹ yìí oníṣe àfihàn ìjọba àwarawa ní orílẹ̀-èdè Ghana nínú ètò sì tún ti rọ gbogbo àwọn adarí tó kù wípé kí wọ́n ṣe wíwo àwòkọ́ṣe ètò ìdìbò tó orílẹ̀-èdè Ghana èyí tó wáyé lánàá òde ìwá ni olùjáwé olúborí náà John Mahama ló ṣe àbẹ̀wò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ti ṣe àfihàn oríṣiríṣi fọ́nrán tí ó ń ṣe àfihàn àwọn méjèèjì papọ̀ ní ilé ìgbé ìjọba tó ń ṣe olúlulẹ̀ yìí ní Àbújá. mo rọ Ọbásanjọ́ àti àwọn adarí tó kù láti gbìmọ̀pọ̀ yọ Tinubu kúrò ní ipò lọ́dún 2027 èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ Saliu Lukman ló fi ọ̀rọ̀ náà léde gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ fún àjọ Progressive Governors Forum PGF Saliu Lukman èyí tí ó fi léde nínú lẹ́tà ìta gbangba kan tó pe àkọlé rẹ̀ ní Satanic Leadership and Nigeria Boiling Point èyí tó kọ síta fún ẹni tó jẹ́ ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà èyún ààrẹ àná Olúṣẹ́gun Ọbásanjọ́ níbi tó ti sọ di mímọ̀ tó sì ṣe ní àlàyé pé kí Olúṣẹ́gun Ọbásanjọ́ kí wọ́n dìde kí wọ́n tagìrì láti lè gbìmọ̀ pọ̀ pẹ̀lú ẹgbẹ́ tuntun èyí tí yóò ní ẹsẹ̀ nílẹ̀ tí yóò sì lóòrìn dáadáa láti fi lè yọ ẹni tó jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí bó bá di ọdún 2027 nínú lẹ́tà ìta gbangba náà tó sọ ó ní àwọn ààrẹ tí ó wà ní òde yìí tí wọ́n wà ní orí ipò ní pàtàkì jùlọ ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ ìjọba eléṣù tó sì jìnnà sí ìpáyà Ọlọ́run ọba lókè ó nítorí gbogbo ìgbésẹ̀ tí ààrẹ yìí ń gbé ó ní ó ń fi ìnira kún ìnira fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní kẹ́ẹ̀tún mọ̀ wò ó kí ẹni tí kò mọ̀ bóyá ní òun ní
ọ̀la lọ́wọ́ kó sì máa fi ọmọ ẹ̀ wá sọ̀yà wípé àwọn yóò tún jáwé olúborí nínú ọdún 2027 ó ló yẹ kẹ́ ẹ ti mọ̀ wípé ìṣèjọba ti Sàtánì ó ní ìjọba náà ó wà ní fún ìdí èyí òun lọ Olúṣẹ́gun Ọbásanjọ́ àti àwọn ìkàn ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti jẹ́ aṣáájú tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nínú ìta ó ti dárúkọ General Yakubu Gowon, General Ibrahim Babangida, General Abdulsalam Abubakar àti ẹni tó ti jẹ́ ààrẹ ní tẹ́lẹ̀ rí Goodluck Jonathan pẹ̀lú ààrẹ àná Muhammadu Buhari wípé kí gbogbo wọn gbìmọ̀ pọ̀ kí wọ́n ṣe ara wọn lóṣooṣù ọwọ́ kí wọ́n sì gbé ẹgbẹ́ kan gbòógì kalẹ̀ nínú èyí tí wọ́n ti ṣe àtakò fún ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí wọ́n lè dé kúrò ní orí àlééfà tó bá di ọdún 2027 ó ní èyí yóò tún fi àyè sílẹ̀ láti lè jẹ́ kí wọ́n rí àwọn adarí míì èyí tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn àti ìfẹ́ mẹ̀kúnnù kí wọ́n rí wọn yàn tí ìṣèjọba èṣù nílẹ̀ yìí tí ó sì fi dópin lórí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027 Saliu Lukman tó kọ lẹ́tà ìta gbangba náà sí Olúṣẹ́gun Ọbásanjọ́. Àwọn agbébọn ti yìnbọn pa olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ fásitì kan ní ti Nnamdi Azikiwe ní ìpínlẹ̀ Anambra. Ọ̀jọ̀gbọ́n tí wọ́n pe orúkọ rẹ̀ ní Fabian Oshita ó ní ó ti rí ikú òjijì yé báyìí ní agbègbè Aroma ní Awka tí ń ṣe olúlu ìpínlẹ̀ Anambra gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe ní àtẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún Tochukwu Nkega ó sọ dímọ̀ wípé olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ gíga náà ó ní àwọn tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ni wọ́n ṣe ní àlàyé wípé àwọn agbébọn náà wọ́n ṣe bẹ́ẹ̀ wa ọkọ̀ náà pàdé rẹ̀ ní nǹkan bíi dédé agogo 7:00 alẹ́ ọjọ́ ajé tí ń ṣe Monday àná òde yìí nínú tí wọ́n ti ní wọ́n fẹ́ gba ọkọ̀ náà lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n tí ọ̀jọ̀gbọ́n ọ̀hún Fabian tó gbìyànjú láti ta àtàrí mọ́ àtàrí kó lè bọ́ kúrò lọ́wọ́ àwọn agbébọn ọ̀hún ó ní níbi tó ti ń gbìyànjú láti bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ òun náà ti ṣe bẹ́ẹ̀ yìnbọn náà lù ú ní agbárí tó sì gba èkúrú jẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra ó ní bí wọ́n ṣe yìnbọn lu arákùnrin náà tán ó ní wọ́n sọ ọ́ kalẹ̀ nínú ọkọ̀ rẹ̀ èyí tí ó jẹ́ Toyota Corolla tí wọ́n sì wa ọkọ̀ náà lọ wọn ní gbogbo akitiyan àwọn ènìyàn láti tètè débi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ kí wọ́n lè dóòlà ẹ̀mí rẹ̀ wọn ló já sí pàbó torí pé ká tó débẹ̀ níṣe ni aṣọ kò bọ́mọyẹ mọ́ tọmọyẹ ti ṣe bẹ́ẹ̀ tó ti rìn òwò ọjà ikọ̀ àwọn oníròyìn wọn kò ṣàìdé ilé ìwé gíga ti Nnamdi Azikiwe ọ̀hún ní ìpínlẹ̀ Anambra láti fọ̀rọ̀ wá ẹni tó jẹ́ olórí ẹ̀ka láti fi ọ̀rọ̀ wá ẹni tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ ilé ẹ̀kọ́ gíga ọ̀hún lẹ́nu wò èyàn Ken Chukwuwura ó ṣe ní àlàyé wípé lóòótọ́ àti lódodo ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ nínú èyí tó jẹ́ wípé ọ̀gá àgbà ọ̀jọ̀gbọ́n ọ̀hún ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn olùkọ́ ẹ̀ka ẹ̀kọ́ ètò okòwò business department ti ilé ìwé gíga náà tó ní àwọn aláṣẹ àti olùdarí iléèwé ọ̀hún náà ti ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sì ti fi ọ̀rọ̀ náà tó àwọn àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ létí tí wọ́n ní wọ́n ti ń ṣe ìwádìí lórí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú àwọn ènìyàn tí wọ́n wu ìwà burúkú náà gẹ́gẹ́ bí Tochukwu Nkega ti wá tẹ̀síwájú nínú àlàyé tiẹ̀ ó ní àwọn náà ti ń gbé ìgbésẹ̀ o lórí bí àwọn yóò ṣe wá àwọn ènìyàn tí wọ́n wu ìwà burúkú náà ó ní bẹ́ẹ̀ gbogbo ẹni tó jẹ́ olùgbé agbègbè náà tí wọ́n bá mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún àbí tí wọ́n lè ran àwọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ náà kí wọ́n dákun dábọ̀ kí wọ́n kàn sí àgọ́ àwọn kí wọ́n lè tètè gbé ìgbésẹ̀ lórí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú àwọn oníṣẹ́ láabi náà tán dẹ̀mí ọ̀jọ̀gbọ́n Fabian Oshita légbodò látàrí wípé wọ́n fẹ́ gba ọkọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Awakọ̀ oníwàkuwà kan ló ṣe bẹ́ẹ̀ wọkọ̀ pa ọ̀kan lára àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn tí ń ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìṣẹ̀lẹ̀ náà ní ó ti ṣẹlẹ̀ ní agbègbè tí wọ́n pè ní Agbowó nílùú Ìbàdàn náà gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọ̀hún ìyún àjọ State Traffic Management Authority ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gá àgbà Adékọ̀yà Adéṣàgbà èyí tó ṣe ní àlàyé ó sọ di mímọ̀ wípé awakọ̀ tó wa ìwàkuwà kan ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀kan lára àwọn àjọ ọ̀hún èyí tó pe orúkọ rẹ̀ ní Kẹ́hìndé Fábùnmi ní ọjọ́ àbámẹ́ta tá a lò sẹ́yìn yìí ó ní awakọ̀ ọ̀hún ó ní ló ti rúfin ìlànà àátẹ̀lé nípa bí ọkọ̀ ṣe ń lọ
àti bó ṣe ń bọ̀ nínú èyí tí Kẹ́hìndé Fábùnmi tó ti fẹ́ fi páńpẹ́ òfin mu láti fi jẹ ìyà lórí pórùfin ọ̀hún. Ó ní lásìkò tí Kẹ́hìndé Fábùnmi tó di olóògbé yìí tó ń gbìyànjú láti súnmọ́ ọkọ̀ náà, ó ní awakọ̀ ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ fi ọkọ̀ náà sí rìfáàsì tó sì bu eré mọ́lẹ̀ gbígbá tó gba Kẹ́hìndé Fábùnmi. Ó ní wọ́n sọ di mọ̀ pé ó jẹun orí náà mọ́lẹ̀ tó sì fi orí náà ṣe èṣe lọ́pọ̀lọpọ̀ nínú èyí tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn tí ẹni tó jẹ́ dókítà tó wà lẹ́nu iṣẹ́ lásìkò náà tó ti kéde rẹ̀ wípé ó ti jáde láyé. Adékọ̀yà Adéṣàgbà ó wà ní ó ti wà ní àtìmọ́lé àwọn agbófinró báyìí torí pé àwọn ti gbé lọ sí ilé ẹjọ́ májísírèètì tó wà ní Ìyágànkú tí ń ṣe ìlú Ìbàdàn. Nínú ìtadájọ́ ti sọ di mímọ̀ wípé kí wọ́n lọ rèé tì í mọ́ inú àtìmọ́lé náà ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tiẹ̀ tó di wípé yóò máa tẹ̀síwájú. Adékọ̀yà Adéṣàgbà wa ni àwọn sì ṣe bẹ́ẹ̀ ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn mọ̀lẹ́bí arábìnrin Kẹ́hìndé Fábùnmi èyí tó di olóògbé náà. Nínú ìtàn sì tún ti sọ di mímọ̀ wípé àwọn ń gbé ìgbésẹ̀ o lórí bí ètò ààbò tó péye yóò ṣe máa wà lórí àwọn òṣìṣẹ́ ojú pópó ọ̀hún pàápàá jùlọ ní ìlú Ìbàdàn tí ń ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ torí pé irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ó ti ṣe bẹ́ẹ̀ tó ti wáyé sẹ́yìn tẹ́lẹ̀ rí. Ẹ wo èmi ò jẹ̀bi ẹ̀sùn tẹ́ ẹ fi kàn mí pé mo jí epo pupa o. Arábìnrin kan ló sọ èyí fún ilé ẹjọ́ ní ìpínlẹ̀ Èkó. Arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Confidence Onyekachi ó ní ìgboyà náà ní ilé ẹjọ́ májísírèètì èyí tí ó wà ní Ọ̀jọ́ ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ agbèfọ́ba ìyún ASP Simon Uche tó ṣe. Ó ní Onyekachi ó ní ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ẹ̀sùn ìdígunjalè kan nínú èyí tí wọ́n ti ní ó jí gálọ́ọ̀nù epo pupa èyí tó jẹ́ 6 ní ọjọ́ 10 inú oṣù kejìlá tá a wà yìí nínú ọjà kan tó wà ní Ọ̀jọ́ náà ní ìpínlẹ̀ Èkó. Nínú èyí tí wọ́n ní nínú èyí tí wọ́n sọ di mọ̀ pé epo gálọ́ọ̀nù 6 ọ̀hún ó ní ó ṣe déédéé owó tó tó 594,000 naira. Nínú èyí tí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ májísírèètì náà nígbà tí ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ májísírèètì ọ̀hún èyí tí yóò máa dájọ́ ó sọ di mímọ̀ wípé èyún adájọ́ LKJ Láyẹni ó sọ di mímọ̀ wípé ó fi ààyè bẹ́ẹ̀lì arábìnrin náà sílẹ̀ nílé tó ti ní kí wọ́n lọ rèé tọ́jú owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà 300,000 naira gẹ́gẹ́ bí owó bẹ́ẹ̀lì rẹ̀ tó sì ní kán wá onídùúró méjì ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú tó ṣe déédéé iye owó náà nílé tó sì ti sún ìgbẹ́jọ́ ọ̀hún sí ọjọ́ 27 inú oṣù kínní ọdún 2025. ẹni tí wọ́n ní ó jí epo rẹ̀ náà ó náà porúkọ tiẹ̀ ní Amaka Okonkwo nínú ọjà ní Ọ̀jọ́ tí ń ṣe ìpínlẹ̀ Èkó ní olúlu tí ń ṣe ìpínlẹ̀ Èkó náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Oníyanṣe ọlọ́kà ẹ̀ṣẹ́ ẹ̀ńtẹ́bà jẹ́ náà ikú àìbínú ẹja mẹ́nubà kókó ta pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí ṣáájú ká tó máa lọ. Àní ààrẹ tó jáwé olúborí lórílẹ̀‐èdè Ghana ti ṣe àbẹ̀wò sí ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ibùba rẹ̀ tí ń ṣe olúlulẹ̀ yìí l'Àbújá. Mo rọ Ọbásanjọ́ àti àwọn adarí tó kù láti gbìmọ̀pọ̀ yọ Tinubu kúrò ní ipò lọ́dún 2027. Saliu Lukman lásọpọ̀ sọ èyí di mímọ̀. Àmọ́ wá fún wa pé àwọn agbébọn ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ gíga fásitì Nnamdi Azikiwe ní ìpínlẹ̀ Anambra. Awakọ̀ tó wa ìwàkuwà tó fi ṣe bẹ́ẹ̀ ṣekú pa ọ̀kan lára àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ báyìí nínú ètí adájọ́ ti ní kan fi sí inú ẹ̀wọ̀n náà ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó máa tẹ̀síwájú. Nígbẹ̀yìn asọdimọ̀ wípé arábìnrin kan ló sọ pé òun ò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan òun pé òun jí epo pupa ní ìpínlẹ̀ Èkó tán sì ti gbé lọ sí ilé ẹjọ́ májísírèètì ìpínlẹ̀ náà. Títí dìgbà tá a tún padà máa fún wa ní ìròyìn míì lórí ìkànnì tá a wà yìí. Orúkọ mi ò ní yí padà, àyànfẹ́ Elédùmarè yín náà ni. Ẹ ṣé ẹ kú àtàárọ̀, Elédùmarè yóò máa wà pẹ̀lú wa, ẹ kú iṣẹ́ o.